We came here for pilgrimage. Àbọ̀yè bọ́ ṣíṣe You ogun know the atọ́ Christians, àṣírí wòrìwò fún. they always spent a lot of money to do pilgrimage in Jerusalem. So also the Muslim. Ìjẹ̀ Èkìtì láwa yìí. They too, they always do spend a lot of money orírun to do pilgrimage ọlọ́mọ in Saudi Kòróyè. Arabia. Ọlọ́mọ yìí ó jẹ́ ọmọ bíbí inú Ọ̀rúnmìlà particularly the tí òrìṣà Kòróyè bí fún Ọ̀rúnmìlà. Worldwide. This is our Ṣùgbọ́n own ìlú Ìjẹ̀ Èkìtì yìí òun ni ó fi ṣe Jerusalem. orírun. Ibẹ̀ This ló is our own ibẹ̀ ló Saudi ṣe ìgbésí Arabia. ayé ẹ̀ ló sì dàgbà Because all we lọ́tọ́ sí. thought Ibẹ̀ in náà ni ó sì Ifa, we wọlẹ̀ saw sí. it Ìdí here. ni ìta máa fi wá ń ṣe ìrántí ẹ̀ lọ́dọọdún lásìkò tá a bá Physically. lọ́dún fún àgbáyé. Now, what is your advice to our children that are neglecting? Òrìṣà Kòróyè ó jẹ́ ọmọ ọba Ìdó You neglect ní Ifa, Ìdó Èkìtì you want to níbàyí ruin your life. ní Ìdó Fábọ́rọ̀. Because Ó ràgbẹ̀ títí gẹ́gẹ́ deliver bí the Ifá ṣe baby. sọ fún wa nínú odù mímọ́ You always ẹ̀tẹ̀ méjì. do ìkọsẹ̀dáyé. Bá jẹ́ pé wá pé ó The meaning of ràgbẹ̀ that is that títí to know láìmọye ọdún the níbi tó future ti lé ní àádọ́rin of the ọdún child. tó ti gbà pé òun ò lè rọ́mọ bímọ. whether he should marry a Lẹ́yìn ìgbà tó white gbà pé òun ò woman lè rọ́mọ or bímọ, black woman, òun àti what àwọn he should obìnrin eat, wẹ́rẹ́wẹ́rẹ́ what rẹ̀ tí wọ́n máa he should fúnra not wọn eat. lẹ́yìn ní òde Ìdó The type of job àwọn that ni he wọ́n must jọ ń do, ṣeré lọ the type tí of wọ́n job lọ níjọ́ that he kan. must not do. Ibẹ̀ ni wọ́n ti bá So Ọ̀rúnmìlà Ifa nínú is- ọ̀fìn ní Ìdó Èkìtì. I can say is the Ọ̀rúnmìlà yìí Ifa is the thing ọba that níbi tí leads ó ti wà nínú that can ọ̀fìn lead you bí to ọjọ́ méje success. sẹ́yìn tó ti ń gbìyànjú àti jáde tí ò rí bí jáde. Nígbà tí Ọ̀rúnmìlà lè ṣe èrè àgbọ̀nrín ẹrú bàbá rẹ̀ wọnú igbónigbóná. Nígbà wọn kúrò ní igbónigbóná wọ́n bọ́ sínú ọ̀dẹ̀lọ̀dẹ̀ oòrùn. I can say it in Yoruba Kúrò that nínú ọ̀dẹ̀lọ̀dẹ̀ Olúwo oòrùn is wọ́n bọ́ Akanda. sínú igbó ṣẹ̀ṣẹ̀ yòókù ń Olúwo tálábẹ́ ńlá Ṣọlágbadé lọ́sẹ̀ wàá kó sínú ọ̀fìn. he has no Inú ọ̀fìn yìí Ọ̀rúnmìlà pa ṣe èrè àgbọ̀nrín sí. is uncomparable. Ọba fi ṣe èrè àgbọ̀nrín yìí Because ọjẹ́jẹ́ he has ọjọ́ méjèèjì ìlú fún apá òsì. every one of us. Apá òsì ṣe èrè àgbọ̀nrín ni ó See, kù lọ́wọ́ all Ọ̀rúnmìlà these things tí physically, àwọn ọmọdékùnrin all the things that wọ́n fi Babalawo kọjá wọ́n bá taught Ọ̀rúnmìlà Ifa nínú is the ọ̀fìn. one who Ọ̀rúnmìlà aráwọ̀ ra tẹ̀ life sí wọn wípé kí wọ́n yọ òun. it. Àwọn ọmọdékùnrin ò yọ Even Ọ̀rúnmìlà the white ṣùgbọ́n lẹ́yìn èyí ni that visit us. Kòróyè àti àwọn ọmọdébìnrin òde Ẹ̀sẹ̀ bá Ìdó ni wọ́n bá Ṣọlágbadé. Ọ̀rúnmìlà ń bẹ̀. Wọ́n yọ Ọ̀rúnmìlà nígbà tó máa fi yọ Ọ̀rúnmìlà wọ́n dá ọ̀já wọn jọ ọ̀já náà ló di ìtagbè lónìí. lẹ́yìn ìwúre Wọ́n kò dá sí ọ̀já nǹkan yìí mi jọ wọ́n náà sí Àdúrà náà ló Ọ̀rúnmìlà nínú ọ̀fìn. ó ṣe ìwúre fórílẹ̀-èdè Nàìjíríà Ọ̀rúnmìlà so mọ́ Pàtàkì ọ̀já yìí jùlọ ọ̀já Kòróyè lọ́wọ́ lọ́wọ́ Kòróyè ààrẹ àwọn wa òkú ọ̀já tuntun tí wọ́n mọ́ ni. tó ẹ̀ṣẹ̀ Ọ̀rúnmìlà so mọ́ fẹ́ gbé ọ̀já yìí tí wọ́n fi àkóso fọ Nàìjíríà Ọ̀rúnmìlà lọ́wọ́ jáde. Ẹnìkan pé ló àwọn bẹ̀rẹ̀ tó sí máa kó sí ní abẹ́ tú wọn ọ̀já ní yìí ọ̀já náà ìṣúná jẹ́ méje. Wọ́n ń tu kò ní bólórí ọ̀já tí Kòróyè burúkú tí Ọ̀rúnmìlà dì mú tó tẹ̀ bá jó lórí ilé Ọ̀rúnmìlà ò sọ ọ́ sílẹ̀. tó bá ní àwọn Kòróyè ní kọ̀ǹpútà tí ò Ọ̀rúnmìlà dá fún lẹ́yìn lọ́jà tó ní Ọ̀rúnmìlà bá ló dà wù ní adviser fún tó ilé ṣe yòó ló olóore pẹ́ ní sí ọ́ òun ó sì ṣe wọ́n àdúrà náà mi lóore. fún ni pé àwọn tó máa Ó kó di sábẹ́ àádọ́rin ọdún tó tó máa ti ṣí ń lọ́nà gbé ọmọ tó kó lọ rọ́mọ sábẹ́ ó sì di Nàìjíríà ìjarun kùnà lónìí tí èèlà rẹ lọ tó òun á wàá Ọ̀rúnmìlà ṣe fún ẹ lọ́mọ. kò ní falẹ́kú lọ́wọ́ Báwo ni Ọ̀rúnmìlà ṣe kò ní tẹ́ fa ọ̀já àwọn ọmọ yìí abẹ́ náà sílẹ̀? nìkú lọ́wọ́ Ó fi Nàìjíríà ẹ̀rù lápapọ̀ Kòróyè á dùn sí lébẹ̀ gbogbo wa wọ́n fi àsìkò kálò tí burúkú wọn ní Tinubu àṣepọ̀. Bọ́lá Èṣù gba kọ́kọ́rọ́ èṣù tì í of Ọ̀rúnmìlà láti máa sọ fún ó fẹ́ Kòróyè di ààrẹ orílẹ̀-èdè àṣepọ̀ Nàìjíríà tá á a ní mọ̀ sí lónìí o dáadáa á mọ̀ sí dáadáa ìgbà ilé wa rọ́jú ọ̀fà bọ́sá àwọn ilé wa ọ̀rẹ́ rọ́jú bọ̀rẹ́ ànàmúlò ọ̀rọ̀ tọ̀gà ṣẹ́ńjì ọ̀fun náírà ó ti bẹ́ẹ̀ ni ó sì ó ti wù dánmọ́. kí Nàìjíríà lè Bàbá wa bí lọ́sọ̀ lọ́mọ Tinubu wọ̀ kò ní bẹ́ẹ̀ mímọ́ wa gbàgbé òun á Ọ̀rúnmìlà láti lè wa òkè ni Ìgẹ̀tì. bẹ́ẹ̀ ló máa rí Ọba tí mímọ̀ ìjẹ́kọ́ mọ́lé o báyìí ni Kòróyè ṣe gbé àjọṣepọ̀ yìí lọ lẹ́yìn oṣù díẹ̀ wọ́n bí ọjọ́ mọ́ ọmọ yìí wọn ò sọ lórúkọ míì ju ọmọ ìdí tá a fi ń pè ní ọlọ́mọ òun nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn ẹlẹgbẹ́ ọmọ yìí máa ń bá ṣeré wọ́n á sọ pé ìwọ tó ò ní bàbá ìyẹn ló mú kí ọlọ́mọ ó bi ìyá rẹ̀ wípé ń bo nílé bàbá òun Kòróyè sọ fún un pé Òkè Ìgẹ̀tì nílé bàbá rẹ̀ ní Adó Èkìtì ọlọ́mọ gbìyànjú láti máa wá bàbá rẹ̀ lọ ibẹ̀ ló ṣe á sọ́wọ́ àwọn tí wọ́n ń ṣètùtù ní ìlú Ìjẹ̀ tí wọ́n fẹ́ fi ṣe ètùtù ńgbà náà ohun yìí ni ọlọ́mọ sẹ́wọ̀nyẹ̀ rẹ̀ wípé òun ní o wọ́n má fi òun ṣe ètùtù nígbà tó bẹ̀rẹ̀ sẹ́wọ̀nyẹ̀ rẹ̀ yìí ó parí ẹ̀ síbi pé èrò ọfà ẹ mọ́ wípé po oyè lọ́bọ́ lọ́mọ ohun yìí l'Ọ̀rúnmìlà gbọ́nú lé Ọ̀rúnmìlà sọ fẹ́ ṣó ọ̀dàràká tí jẹ́ pé ọlọ́mọ ẹyọ kan náà tí Kòróyè bí fóun náà má fẹ́ fi ṣe ètùtù yìí báyìí ni wọ́n ṣe wá ọgbọ́n àti òye láti fi dóòlà ẹ̀mí Kòróyè náà tó láti fi dóòlà ẹ̀mí ọlọ́mọ so ọlọ́mọ yìí wọn ò sọ lórúkọ nítorí pé Ọ̀rúnmìlà tó jẹ́ bàbá rẹ̀ ò tí ì fún lórúkọ náà fi pè ní ọmọ ìdí tó fi di ọlọ́mọ wá dùn nínú yẹn.
ẹ ṣé bàbá ẹ ṣé ẹjọ́ á rí pé ọdún Ifá là ń ṣe lónìí sáà. bẹ́ẹ̀ni. ẹjọ́ ẹ bá a sọ fún wa nípa àjọ tó ṣe ọdún yìí ẹjọ́ kí lè sọ fún wa fún àjọ yìí. àjọ ẹlẹ́sìn Ifá àgbáyé International Council for Ifa Religion ní ayé ó ń ṣe ọdún Ifá àgbáyé. A sì mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ń bí òun ni ọ̀pọ̀ àwọn irúnmọlẹ̀ rọ̀ sí ìdí tó fi jẹ́ pé orílẹ̀-èdè yìí láti wá ṣe pàápàá ní Èkìtì ń bíbá ẹ̀. Bá sì wo oríṣiríṣi ìtàn tí Ifá sọ a rí i pé gbogbo irúnmọlẹ̀ pátápátá ẹ̀sìn àwa Yorùbá ni ilẹ̀ Yorùbá ni wọ́n rọ̀ sí, ibẹ̀ ni wọ́n tẹ̀dó sí, ibẹ̀ ni wọ́n ti ṣe ìṣẹ̀mí wọn, ibẹ̀ náà ni wọ́n parí ìrìn àjò ayé wọn sí tó di pé ọ̀kọ̀ọ̀kan míì èyí tí ọ̀rọ̀ lọ́run padà èyí tó wọlẹ̀. So ọdún Ifá àgbáyé ó jẹ́ ọdún pàtàkì tá a gbọ́dọ̀ máa láti máa fi rántí àwọn irúnmọlẹ̀ àti òrìṣà wa àtàwọn ìṣẹ̀ṣe wa pàápàá. So pàápàá irú ibi tá a wà yìí lónìí là ń pè ní Ìjẹ̀kìtì ní ilé ọlọ́mọ. A ti lọ sí Ìdó Èkìtì lánàá nílé Koróyè, a ti lọ sí Ìsàbẹ̀ Èkìtì lónìí nílé Ọ̀sẹ́yìn, a ti lọ sí Ìrè Èkìtì ní ìjẹta nílé Ògún. Báyìí náà la máa lọ káàkiri tá a fi rántí gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn bá ti gbọ́dọ̀ ṣe máa ṣe lọ́dọọdún nìyẹn. ẹ ṣé bàbá ẹjọ́ àwọn kan sọ pé Ifá ò kì í ṣe ẹ̀sìn ẹjọ́ bá a sọ fún wa ǹjẹ́ Ifá jẹ́ ẹ̀sìn ni àbí kò ṣe ẹ̀sìn? ẹ̀sìn ni Ifá sì ni ẹ̀sìn. Kò sí ẹ̀sìn míì tó tayọ ti ẹ̀sìn Ifá nítorí pé a mọ̀ pé Ọlọ́run Olódùmarè tó dá ayé òun ọ̀run Ọlọ́run òtítọ́ ni. Kí la wá ń pè ní Ifá? Òtítọ́ là ń pè ní Ifá. Gbogbo ọ̀rọ̀ tó bá dojúrú tí èèyàn fẹ́ rí òdodo rẹ̀ ìdí Ifá nìkan lẹ ti lè rí. Ifá ni ẹ̀sìn àkọ́kọ́, òun ni ẹ̀sìn àkọ́dá olú, òun ni ẹ̀sìn àkọ́dá Olódùmarè tó ṣe pé látara Ifá láti yọ gbogbo ẹ̀sìn yòókù. Kò sí nǹkan tó ń pè ní mùsùlùmí látara ẹ̀sìn Ifá ni wọ́n ti yọ. Kò sí nǹkan tó ń pè ní ẹ̀sìn ìgbàgbọ́ tàbí kiriyó Christianity látara ẹ̀sìn Ifá ni wọ́n ti yọ torí pé Ifá ti jíṣẹ́ gbogbo àwọn òjíṣẹ́ yìí sílẹ̀ wípé àwọn òjíṣẹ́ kan ń bọ̀ tí wọ́n máa rí báyìí tí wọ́n máa rí báyìí látara Ifá láti yọ gbogbo ẹ̀sìn jáde. Torí náà Ifá ni ẹ̀sìn àkọ́kọ́ àkọ́dá olú. ẹ̀sìn Olódùmarè. orúkọ yín fáwọn tó wò yìí àti bẹ́ẹ̀ jẹ́ sà. Orúkọ tèmi èmi ni Ọba Awóníran Ifábámiṣé Adélani Ọ̀jẹ́bọ̀dé Adéfálájé kẹta tí mo jẹ́ ọba ẹ̀là Ifá fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà èmi ni aláṣàkó tilẹ̀ àṣàkó ní ìlú Igbóọrà. Èmi sì ni ààrẹ awo fún gbogbo Ìbàràpá méjèèje àti Òkè Ògùn. Mo wá láti inú ìjọ Ọ̀rúnmìlà Agbanilà nílùú Igbóọrà nílẹ̀ Ìbàràpá nílẹ̀ Yorùbá lórílẹ̀-èdè Nàìjíríà. ẹ jọ̀ọ́ sà ẹ bá mi wúre fún orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lásìkò ilé ìta àṣẹ lọ́wọ́ kí Nàìjíríà mọ̀ sọ́bọ̀sọ́bọ̀ sáìkú balẹ̀ ọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ìdùnnú l'Olódùmarè fi sọ orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀. Àwa tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé orílẹ̀-èdè yìí ti bọ́ sọ́wọ́ àwa tá a ní. Nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ohun tó ń bẹ́ẹ̀ ṣàkóso rẹ̀ àti ọrọ̀ ajé ibẹ̀ ilẹ̀ Yorùbá ló wà, ilẹ̀ aláwọ̀ dúdú ló wà. Láì sílẹ̀ aláwọ̀ dúdú kò sí Nàìjíríà. So àwa dúpẹ́ pé Olódùmarè ti dá ìjọba orílẹ̀-èdè yìí padà sí ọwọ́ ọmọ Yorùbá. So mo wá ṣe ní ìwúre pé Olódùmarè á mú ilẹ̀ Nàìjíríà tẹ̀síwájú, irúnmọlẹ̀ yọ tẹ orílẹ̀-èdè yìí síwájú. Bí wọ́n ṣe ń tẹ̀síwájú yìí ẹ̀sìn ìṣẹ̀ṣe ọ̀wá ní mẹ́rin bẹ́ẹ̀, ẹ̀sìn ìṣẹ̀ṣe ò ní fàsẹ́yìn níbẹ̀. Ìgbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó kù dẹ̀dẹ̀ tí wọ́n máa fi gbàjọba yìí wọ́n tó kù náà àjálù burúkú ò ní í já lù. Àgbà àpèrè pẹ́sidẹ̀ntì orílẹ̀-èdè Nàìjíríà Tinubu Araga náà fi jókòó. Àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe náà àárín tiwa ṣe ń bẹ̀. Gbogbo wa pátápátá àti ẹ̀yà Haúsá àtẹ̀yà Yíbò àtẹ̀yà Yorùbá Olódùmarè ò ní tú wa ká, gbogbo ìpínyà ò ní ṣẹlẹ̀ sí wa, gbogbo apáta àárín tiwa ṣe o, ara ọdẹ wá, ara ọrọ̀ wá, Ifá nígbẹ̀dẹ̀ ní rọgbà òrí, gbìdé ní rọgbà epo, ara ò ní ni wá o, àrí bí àṣẹ bẹ́ẹ̀ o.